Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, ìta tún gbọ́ lónìí. Wọ́n ní Naomi, Queen Naomi. Wọ́n ní ilé èèyàn ní ilé èèyàn. Àjò lè dàbí ilé. Ibi tí wọ́n ní kí gbégbé má gbé, ibẹ̀ lẹ gangan ló máa tẹ̀dó síbẹ̀. Agbára Kristi. Wọ́n ní Naomi o, ó kàn déédé ó surprise gbogbo wọn láàfin lẹ́nu. Àtẹrú àti gbogbo wọn ló kó ṣe padà sáàfin bíbá. Wọ́n ní bọ́n ṣe bí kábíyèsí ṣe gbọ́ pé wọ́n ní kábíyèsí Naomi mà ní Queen Naomi mà ní gbogbo ẹrù ẹ̀ ló bá ti kó padà sáàfin. Wọ́n ní tẹ́ bá rí bí ó ṣe ló dàbí pé kí kábíyèsí kó tó má gẹṣin nínú kábíyèsí pé kò lè kọsẹ̀. Pé kábíyèsí ní àbọ̀wọ̀n ńlá àlá ni. Àlá mà lélẹ́yìí. Naomi wá, wọ́n ní tẹ́ bá rí bí kábíyèsí ṣe dunnú rẹpẹtẹ. Kábíyèsí ní Naomi, báwo ló ṣe jẹ́? Báwo ló ṣe ṣe? Ó ní kí kábíyèsí kẹ́ máa wò ó ti yín o. Ṣé mọ̀ pé tóun bá dé tàmí pé òun ò ṣe nǹkan òun ò ṣe, tóun bá dé tàmí pé òun máa ṣe. Ṣé mò ń sọ fún yín gbogbo ìgbà tẹ́ fi ń jà pátá tẹ́ ń sọ pé Naomi wà ní, ó ní ẹ fi mí sílẹ̀. Ó ní the main reason tóun fi dìde, tóun fi wá. Ó lóun rí fíìmù yẹn wò, òun rí fídíò yẹn, ibi tí àwọn olórí, ẹ mọ̀ wọ́n, àwọn tó lọ yàn náà sì pé àwọn olórí dé adé alóhùn yèyé lú àtàwọn adé alóhùn ní Queen. Pé ìṣe náà dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dì náà sọ pé láyé Naomi bá wò kó Naomi Queen kankan, Naomi ṣe kinní kankan. Pé wọ́n bẹ̀rẹ̀ sí ní bú òun nínú fíìmù yẹn, nínú fídíò yẹn. Pé bó ṣe wá ní fídíò yẹn wá fi hàn kábíyèsí. Pé ṣe orí fídíò tí òun gbọ́ pé àwọn oró ikú tó wà nínú ààfin pé wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní fóun ṣe yẹ̀yẹ́ tán dènà kó ní kí ló máa ṣe fáwọn ará bíbá. Torí ó dàbí pé òun fún wọn láyè, òun dẹ̀ ti fún wọn láyè jẹ gan. Wọ́n ní kò tiẹ̀ wá tó ti Maria, pé Maria ti fẹ́ bẹ̀rẹ̀ sùúrùtù. Pé kó tó wọ̀ lára kóun yá tètè máa bọ̀ láàfin. Káwọn méjèèjì kan jọ fi gbàgbàgbà níbikíbi tó sọ pé òun jẹ́ ẹnìkan tí ò fẹ́ pọ́n rẹ̀ lé. Ẹ wo bá dúró bóyá Ọlọ́run ti ṣe fún ní orí ọ̀fẹ́. Tán ní òun bí ìbejì àbí ìbejì ní ààfin. Ẹni tó dẹ̀ bí ìbẹta ń kọ́, ṣé kí ni kí òun ṣe? Àbẹ́ ẹ̀rí pé Naomi ti gòkè pátápátá, ti gògò àjà. Wọ́n ní afárá ló ń já o. Naomi, wọ́n ròyìn. So, wọ́n ní kí Naomi wá dé ní ọ̀sán yìí bíbá láàfin. Ó ní òun ò ní fẹ́ fún, ó ní ààyè tó ń gbà àwọn olórí yẹn pọ̀jù. Ó lóun wá wò pé ìwọ̀sí kọ́ lélẹ̀. Òun kúrò fún àwọn òwò. Ó ní eléyìí ti pọ̀ jù. Ó ní steady tí ó máa kúrò fún wọn. Pé gbogbo wọn pátápátá. Wọ́n lè mi ní Tóbi. Èmi ni Ashley. Èmi ni Rónkẹ́. Èmi ni Ashley. Báwọn yẹn. Àwọn yẹn gangan lòun fẹ́ kán kú. Lòun máa lé lọ kì í ṣe pé bóyá àwọn náà máa lé òun. Pé irú àrífín wo ni àrífín ilé ìgbẹ́ wo ni. Pé òun ti dé, òun ti kẹ́rù dé. Kóun wá wo baba ńlá ẹni tó tún wá gbójú gbóyà. Wá sọ pé kí òun kúrò láàfin fún wọn. Wọ́n ní ṣe ni kábíyèsí wá ní. Wọ́n ló kàn ya kábíyèsí lẹ́nu. Ìgbà tí kábíyèsí tán ní kábíyèsí sọ pé ta ló sọ níbo lẹ ti rí fún mi, níbo ló ń ṣe. Wọ́n nígbà tí kábíyèsí wá wò. Wọ́n ní bú ara ṣe bẹ̀rẹ̀ sí ní kí Naomi ṣe bẹ̀rẹ̀ pé wọ́n ara kábíyèsí. Bárẹ̀ wá ya gágá ló wá sọ pé fíìmù yìí pé kó má wọ̀rì. Pé ṣèbí ó ṣe ẹ̀dẹ́ ni.
wàá rí pé òun máa ṣiṣẹ́ sí nǹkan tó ń ṣe sínú fíìmù. Báwo ló ṣe máa announce ara wọn tó ń denounce ohun tó jẹ́ pé òun ni legal wife. Àwọn ìyàwó tó jẹ́ pé òun ni ó jẹ́ òṣùwọ̀n rere tó lè jẹ́ nǹkan kíkan tó lè jẹ́ ní ààfin ọba. Wọ́n ní kíní yìí dàbí slap o, pẹ̀lú bí gbogbo ayẹyẹ tó ṣe fún Mariam, pé Mariam kò tẹ́ lọ́rùn. Ṣé ọmọ ẹ̀kọ́ ti ń tó àṣírí wọn? Pẹ̀lú nǹkan tí Naomi fi dé. Ṣé rúgbà àṣírí wọn ti tú? Gbogbo nǹkan kí nǹkan tán lè fi ṣàǹfààní fúnra wọn, wọ́n ti tú dànù. Wọ́n ti tú gbogbo respect, wọ́n ti tú gbogbo ẹ̀ síta. Wọ́n ní Naomi, wọ́n ní ju gbogbo ẹ̀ lọ pé Naomi ti padà sáàfin bíbá. Ó ní kò sí kankan tó lè lé òun. Ẹni tó sọ pé òun fẹ́ lé òun ló máa kó ẹrù ẹ̀ tó máa kúrò láàfin. Wọ́n ní pé kábíyèsí ló sọ àdúrú nǹkan bẹ́ẹ̀ ló ṣe àdúrú nǹkan. Torí ẹ̀ ló tún ṣe display ní iwájú kábíyèsí. Wọ́n ní kí n máa ṣe kékeré. Wọ́n ní tó bá gẹṣin nínú kábíyèsí pé kò ní kẹsẹ̀. Wọ́n ní Naomi ti dé bíbá. Wọ́n ní àwọn kan tí ń forí jágbó, àwọn kan tí ń fọpá járí, wọ́n ti ṣe gbogbo ẹ̀. Pé kábíyèsí ní ìbò pé gbogbo nǹkan tó lè gbà láàfin la máa fún. Ṣùgbọ́n òun fẹ́ kí òun officialize Mariam bó ṣe dé. Wọ́n ní kò tiẹ̀ tán síbẹ̀. Wọ́n nígbà tí Naomi wá dé ààfin, bó ṣe gbé microphone tó bẹ̀rẹ̀ sí ní announce rẹ̀. Wọ́n máa lọ announce ààrẹ máa ní. Pé kìí ṣe kékeré, pé ìdùnnú ṣubú láyọ̀. Gbogbo àwọn oníjó gbogbo wọn pátápátá. Wọ́n ní gbogbo wọn pátápátá lẹ́nu wọn ti wọ̀hù. Wọ́n ní surprise tí Naomi ṣe fún kábíyèsí ní ààfin pé ó lágbára o. Bóyá surprise kábíyèsí. Wọ́n ní Naomi ti díẹ̀ ní òun fẹ́ dúró pé kán officialize. Wọ́n yìí máa officialize. Ó níbẹ̀ tí Naomi wá gbé microphone ló wá sọ pé gbogbo àwọn tó ń denounce òun pé òun ti dé o. Gbogbo àwọn tó sọ pé òun kọ́ wọ́n ní wọ́n kàn pariwo pé ayé òun fún wọn láyé jẹ. Pé tóun bá ń sá fún wọn, ó dàbí pé bóyá òun gangan ni òun mọ̀. Wọ́n ní òun gangan ni òun mọ ẹ̀tọ́ ẹ̀ láàfin. Pé tí Naomi bá mọ ẹ̀tọ́, pé kò ní sá fún àwọn pípọ̀ yẹn. Wọ́n ní Naomi sọ pé tóun sá fún wọn tó pé òun ti padà sí ilé ọmọ òun. Òun fẹ́ wo ẹni tí wọ́n bí dà tó máa sọ pé òun fẹ́ fi kún ẹ̀ nílẹ̀. Ó sọ pé òun fẹ́ máa denounce. Pé irú kí leléyìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀yin èèyàn ẹ bá share, ẹ bá like. Mo ní sáré gbé bòròyìn ó ní wọ́n á fún yín ní pé kí sáré gbé wá fún yín kẹ́lẹ́ mi. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Naomi. Wọ́n ní Naomi ti dé sí ààfin bíbá. Irú competition náà wọ́n ṣe. Kò sí competition kankan. Naomi ti fi gbogbo ọ̀nà jàre wọn pátápátá. Kò sí nǹkan tó máa ní kí Naomi wá ṣe fún bó tẹ̀ jẹ́ pé wọ́n ní kó wá búra fún wọn, máa búra fún wọn ni. Ó lóun ti ẹ̀gbéṣẹ́ rányàn. Lóòótọ́ religion ní ti ọ̀tọ̀ pé ṣùgbọ́n Bíbélì ṣe sọ pé ká wádìí ohun gbogbo dájú ká di tó jó òtítọ́. Wọ́n ní Naomi lóun bọ̀. Ṣé mo ní pé wọ́n ti kan àbùkù rẹpẹtẹ. Wọ́n dẹ̀ ti sọ fún Naomi pé kó padà sáàfin. Torí àwọn tó máa kàbùkù wọ́n pọ̀ rẹpẹtẹ. Kí ni ìdí tí Naomi máa fi máa sá fún wọn? Ká má rí. Gbogbo ẹ̀tọ́ pátápátá ni Naomi yege lọ́dọ̀ àwọn olórí. Olúwa ṣeun. Nípa àwọn ọgbẹ́ inú mi dùn pé akọni ẹlẹ́rù òun ní Naomi. Kó wá jókòó sí ìdí ẹrù ẹ̀. Kó jókòó sí ìdí ilé àwọn ọmọ ẹ̀. Kó tọ́jú àwọn. Ẹ̀yin tẹ́ ẹ sọ pé Naomi wà ìkẹta kìíní. Ọlọ́run gbèjà fún Naomi jà. Àwọn ọmọ Naomi wà sẹ́pẹ́. Kò sí announcement pé kì í ṣe ọmọ ojú rẹ̀ lárí. Nǹkan tó bí ọ̀rẹ́ mi ṣe darí ẹ̀, òun ló ṣe ń ṣe iṣẹ́ tiẹ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like.
Kéde bá mi fi tó kù sí comment section. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa. Àmín.